fi mí trend Saheed Òṣùpá sẹ́mọ̀ gbọ́ bá ara wọn ní mí ni Ọbàtálá ló ń gbẹ́kùn mi bó bá tiẹ̀ jẹ́ jápa lẹ́yìn gbé síkùn mo rò pé orin ló ń bẹ níbẹ̀ ni ń gbé kájọ máa ṣe copyright ká máa yọ lọ bàbá àtọmọ tẹ́bà ti dàmí mọ́mọ́ tọ́ ẹyọ tí ń sọ́tọ̀ káyọ̀ tí ń sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bá tiẹ̀ lọ má yọ bátìrì mi lọ ṣé gbọ́ did you hear me please Saheed Òṣùpá Pasuma ò ṣe bẹ́ẹ̀ bá ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma mo yọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Balaji ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fuck up 4+4 na fuck up ẹ ti fuck up jàre ẹ̀yin ta ní ká dá ìmọ̀ bàbà tọ́ sẹ́yìn ni dáàdì mi ni I don't know my surname yes na mi mọ dáàdì mi àwọn pé yín dáàdì sìn. So apparently Portable is now dragging the wrong person for the wrong reason. Tẹ́ bá wo fídíò rẹ̀ dáadáa, you obviously see that Portable is now dragging King Dr. Saheed Òṣùpá for the wrong reason entirely. The wrong person for the wrong reason. Reason tí mo fi pè ní the wrong person ni pé boy o bá dẹ̀ lọ béèrè lọ́wọ́ àwọn bọ̀dá mi Màláíkà ibi tó ń lọ yẹn na express dey go. Pápápá fẹ́yìn tẹ́ bá mọ àǹfààní nǹkan tí Portable fi ń drag King Dr. Saheed Òṣùpá olórin ẹ̀pọ̀n ijó ṣàkúṣàkù very popular music tó fi extract ó fi sample orin King Dr. Saheed Òṣùpá nínú ẹ̀ tó ń pe èmi ọkùnrin mẹ́ta ọkọ ìyàwó orin ti lé lọ́dún méjì nísìn wẹ́ẹ́. Tí Portable bá tẹ emotion but business is not done that way. Business is not done like that. For the fact that pé bóyá ẹjọ́ jẹ́ Yorùbá abẹ́jọ́ ń sọ Yorùbá bó ń respect you does not mean you can go ahead and sample somebody music without repercussion. And bí mi ṣe rò ní pé that music has been there for like 2 years. Mi ò tí ì rí anywhere even tí wọ́n bá ṣe pàwọ́ tá a mọ̀ pé this music is solemnly for King Dr. Saheed Òṣùpá. Àwọn tó ń bá familiar pẹ̀lú Fuji music ọ̀hún lè mọ ẹni tó lórí yẹn. So kò dẹ̀ sí ibi tí Portable himself in any way at any point of time tó ti wá give credit of that sample to the owner. If Portable is not informed bóyá ká sọ fún wọn, do you know how much Burna Boy is paying every blessed day to different artists because they sample their song? Emotion was not attached to it. He knows he has sampled these people's song and they are supposed to get their rights. Show some rights sample, only to sample, show some rights, Esha. And this same person, if someone did this thing to you, do you get the way you do? Wọ́n ti rí ipò mi o, wọ́n ti fẹ́ rí ipò mi o. Olóń drag King Dr. Saheed Òṣùpá. Ṣé ọjà tó ń lọ yìí ṣó lè rà ṣá? Ṣó lè rà? Èmi kàn máa gbà ẹ́ nímọ̀ràn. Write a letter to King Dr. Saheed Òṣùpá. But wọ́n ti fún ẹ ní enough time to do the needful. I think ìgbà tó dẹ̀ ṣe needful làwọn náà ṣe pé wẹ́ let me take this action against it. It is business. It's strictly for business. There's no string attached, no kini kan. It is just for business. And when if you are doing business, you cannot be doing business with emotion. Tí wọ́n bá yẹ pé emotion ti ẹ̀ wò, o lè jáde láàárọ̀ kó wá máa drag wọn bó ṣe ń drag wọn. So ìwọ kan write àwọn entertainment lawyer ìwọ pé wọ́n ní kan write sí ẹni tó complain pé kan mú orin ẹ̀ wálẹ̀. They know what to do and everybody will be happy at the end of the day. Lẹ́ẹ̀kan sí o ti promise wa pé wàá wà láàmú owó là ń wà o. So ibi tó ń lọ yìí èèyàn ẹjọ́ ẹ má gbàgbé tó bá jọ mọ́rọ̀ lé ilẹ̀ ní Nàìjíríà ẹjọ́ ẹ kàn sí mi nọ́mbà mi lẹ́wọ̀n lójú screen yẹn èmi ni mo ń ta ẹjọ́ ẹ mọ̀ àwa tá à ń gbé gbogbo ìròyìn wá bá yín tẹ́yìn fi ṣàlàyé dín lẹ́yìn kò tí ì pọ̀jù táwa náà bá gbégbà tẹ̀ wá síwájú yín kẹ bá wa ra ń tàǹtà tó bá fẹ́ ra lé ni tó bá fẹ́ ta lé ni nọ́mbà mi nìyẹn kàn sí mi bọ̀dá àkànní àbúrò ṣòro láàrin bí ọ̀sẹ̀ méjì àmàbẹ̀ ọ̀sẹ̀ méjì gan ti pẹ́ jù ìwọ kan ṣáà gbà mí láago let me do my work ó dàbọ̀. ẹ̀yin èèyàn wa mo kí wa fọ́nrán tí mo fẹ́ fi wá mo fẹ́ kẹ́ farabalẹ̀ kí ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ní àgọ́dọ̀ àwọn olórin wa ṣe rí ọmọ Portable yẹn tí ó yẹ kí wọ́n lọ ṣe ní Portable kí wọ́n lọ ṣe ní ẹ̀ síbì kan kí wọ́n wá lọ sẹ́ẹ̀tì ọpọlọ ẹ̀ ṣé mo kó sọ níjọ́ kìíní àná
ó ní òun pé wọ́n ń tọ́jú òun ní sàtífíkèètì ibi tó ti ń tọ́jú èèyàn ní Yaba ó lóun ní sàtífíkèètì ẹ̀ èmi dẹ̀ ti rí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà ni tí bá ń ṣe bẹ́ẹ̀ ó rí olórin ta sí ó rí olórin sọ̀rọ̀ sí Jàkí Òòṣà King Saheed Òṣùpá ìwọ́n sọ pé ìjàpá ni Saheed Òṣùpá gbé síkùn pé wọ́n rò pé orin ló wà nínú Saheed Òṣùpá lẹ́nu ẹ tí Saheed ti ń kọrin wà láìwọ̀n tí bí ẹ kí ni ọjọ́ orí Portable ọmọ wèrè yìí kí ni ọjọ́ orí ẹ̀ ìwọ ń sọ wọ́rọ̀ bẹ́lẹ̀ síta sí àwọn àgbà tó yẹ kí kó lọ máa sábà nítorí pé o lò lára orí ẹ̀ nígbà tó ti bú àwọn ìran wọn o ti bú àwọn Ìbàdàn abó ọmọkọ́mọ Ìbàdàn ní Saheed Òṣùpá ọmọkọ́mọ Ọ̀yọ́ state ni tó ti ta sí wọn nìbàdàn ó wá fẹ́ lọ lo orin ẹ̀ oní kó má bá ẹ wí kí nǹkan tí Paso máa gbà Saheed lè má lè gbà á lè bá wí nǹkan tó fọpọlọ ẹ̀ ṣe ni olókọ lórí ẹni ọkùnrin mẹ́ta ọkìnní kan mẹ́ta ìkíní kan ó dẹ̀ lóhùn fẹ́ bẹ́ẹ̀ kó lọ yọ òun ni ìwọ wá ń la ẹnu wá ń sọ̀rọ̀ sí Saheed Òṣùpá ọmọ kékeré ló pe Saheed Òṣùpá ni àánú ẹ máa ṣe mí o wàláì ṣẹrẹ lè tí Portable kó sí i láti ìgbà tó ti ń ṣe eléyìí láfi ṣe àṣemọ Ọlọ́run bá mo fi ṣe Saheed Òṣùpá kò mà kéré nú ayé ní gbogbo àwọn olórin ṣúálè ni mo gbé e fún tán mo gbé e fún tán ọba orin tán fún ẹwọn ṣe mistake irun orin bẹ lọpọlọ ọgbẹ arákùnrin Ọlọ́run ló fún wa nírú àwọn èèyàn bẹ́lẹ̀ òun ni wọ́n wá lọ ń ta sí òríyàn ta sí Saheed Òṣùpá King Saheed Òṣùpá ni wọ́n lọ ń ta sí òní ó tẹ̀ tí pe orúkọ ẹ̀ òní ò wọ́rọ̀ pé orin ló gbé síwò àṣẹ ìjàpá ló wà nínú Saheed Òṣùpá òní sọ bẹ́ẹ̀ mọ́ láyé òní sọ bẹ́ẹ̀ mọ́ brọ́dà wa Ààrẹ Amoruf ẹgbọ́n tó sọ lórí ọ̀rọ̀ náà ní ṣókí. ní ṣókí ẹ káàárọ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ààrẹ Almaroof mo kí yín ní ọ̀tún mo kí yín lósì ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí Moruf Adékúnlé mo rí ọlọ́kọ ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí normally mi ò fẹ́ sọ púpọ̀ lórí ẹ̀ nítorí pé a ti plead fọmọ yìí ti pẹ́ àmọ́ ó ń lọ sí oko ìparun tí wọ́n bá léèyàn lo oko ìparun kì í ṣe pé anybody ò lè bú Saheed o tó ti yé yín torí ọ̀pọ̀lọpọ̀ máa get ẹ̀ twisted but tó bá léèyàn lọ sóko ìparun ṣe mọ̀ pé ó lójú àwọn èèyàn tó yẹ pé o lè bá pò lórí ní music industry ṣe mọ̀ pé nígbà kan mo ti kọ́kọ́ jáde mo rí àwọn play kan tí bọ́bọ́ yìí play which I really love it but ẹ jẹ́ wá sọ ọkọ̀ fún yín mo rí Àgbànàkí wọ́n ṣe interview fún but Àgbànàkí tó ṣe interview fún yẹn wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún brother mi Àgbànàkí don't know a máa ń pé gbọ́n ni o à ń pé gọ̀ nǹkan tó dẹ̀ kọjú sí lágbájá ó máa ń kọjú sẹ́nì kejì ó yẹ kó jẹ́ pé ó máa try láti sọ fún nǹkan tó yẹ kó ṣe àti nǹkan tí ò yẹ kó ṣe ó ti yé yín but tí èèyàn bá ń búyàn ó yàtọ̀ sí tí èèyàn bá ń sọ pé o fẹ́ bẹ̀bẹ̀ fún nǹkan ẹ bá mi ṣí àkíní kò ń ṣe nǹkan tó pẹ́ rárá tó bá búyàn ó yàtọ̀ sí pé o bẹ̀bẹ̀ fún nǹkan number one nǹkan tí mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín mọ̀ kí tó play ọ̀rọ̀ ẹ̀ ó wà ń bí o òun rí ọ̀rọ̀ ẹ̀ gangan ni máa play torí mo láwọn kan tó sọ wípé ṣé Saheed láhùn ó ṣe gbá kan ṣé kò yẹ kó fún ṣẹ́rí ẹ jẹ́ ká máa forí pípé máa dá sọ̀rọ̀ tá bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ má jẹ́ ká kàn máa ṣe bí ẹni tọ́pọ̀lọ́ ẹ̀ ò pé number one Saheed Òṣùpá ò ṣe ọmọ àlè original ọmọ ọkọ Ọ̀yọ́ state ni born and raised in Ìbàdàn tó ti yé yín number one bọ̀bọ̀ yìí ó ti tàpá sí the whole Ọ̀yọ́ state in general tẹ́lẹ̀ wọ́n tún pè wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní kó bọ́ta kó wá bẹ̀bẹ̀ ó tún fi wọ́n pa díbi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Portable ò ní kò ṣe apology kan tó dúró bó ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ máa advice Portable mo rí Ìjẹ̀bú náà Ìjẹ̀bú ní kó lọ láàárọ̀ wà látàláì kò ṣe pé mi ń ṣe Ọlọ́run o
tí Saheed bá accept boy yẹn lẹ́nu ọ̀nà ẹ̀ èmi gangan ìjọ tó bá ti tó bú mi ní sọ ọkọ mọ́ mo lè padà wá bọ́ta kí wọ́n sọ fún Saheed pé ó tán ẹ̀ mo mọ̀ ó yẹ nǹkan tó yẹ kí n send message sóṣùpá ni tí Saheed bá accept bọ̀bọ́ ìmọ̀ ẹnu tó bá accept ẹ̀ nínú ilé ẹ̀ tó wá ń bẹ̀bẹ̀ tó ń lo ikó kan dẹ̀ mọ́ mọ́tọ́ yẹn kò sọ́pọ̀ lọ́bẹ̀ ẹ máa gbọ́ o torí àwọn insult kan wà tí òye kan máa pass síyàn ẹ kọ́kọ́ gbọ́. wé ká máa yọ ká máa àṣejápalẹ̀ gbé síkùn ẹ láwọn aláìwèrè yòówé lápọ̀lọ́ tèmi náà sáàmọ̀ wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ́ ti ṣe ní sáìdì tí ó dìde sí yẹn wèrè tí ọgọ́dẹ òwe tó ń lo wèrè ó jì before àìjì ẹ sáwọn pé wèrè ọmọ eke yàtọ̀ sí wèrè àgbààgbà tó gbà ó máa dàgbà yá o wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo ṣẹ́fúlẹ́ẹ̀tì fújì. ẹ jẹ́ ń stop ẹ̀ láti wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo Chevrolet sórí Portable àwọn Chevrolet tó ń lò yẹn ó lè jọ ìwọ lójú mọ́tò tí ò ń ṣe 2020 mọ́tò 2012 ó wá gbé ó kàrámù ẹ̀ bẹ́ǹsì ẹ̀gbọ́n kò ń ṣe 2022 ó kàrámù ẹ̀ ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ bọ́ ó láwọn ibì kan nù kí ni tó yẹ pé ó dàbí pé tó bá play ó máa ń dàbí copyright ni ẹ máa gbọ́ o bọ́ mi tiẹ̀ má dìnnà torí mi ò lówó tí mo fẹ́ gbà lónìí kiri ṣé ń gbọ́. ẹ gbé Fàlàjì ọ̀gá ni pàṣọ ṣé pàṣọ kò yọ mí rí. ṣe rí ẹ̀yin tẹ́ ẹ bá tún ń play irú kinní báyìí ẹ jẹ́ kí n tún correct èèyàn ẹ má máa fi àwọn sound tí ó jẹ́ pé ó ní copyright irú eléyìí tó ń fi sábẹ́ yìí ẹni tó play track yìí náà ó bàjẹ́ because nítorí pé àwọn ò gbowó lórí íńtánẹ́ẹ̀tì ní copyright wà ń bẹ̀ pẹ̀lú kinní tó ń dùn yẹn èèyàn ló ní òyìnbó òun fi kinní ẹ̀ ṣeré that is exactly nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Òṣùpá nìyẹn ṣé wọ́n mọ̀ yìí pé Portable ó bú ìlú Saheed Òṣùpá ó wá expect Òṣùpá kó àlá òun kó ń lò ó lè lo music anybody mi fẹ́ dárúkọ kó má dàbẹ̀ pa tún fẹ́ dá wa lálẹ́ ó lè pick ní any musician tó bá fún ẹ láyè but ẹni tó ń sọ̀rọ̀ yìí ò wà rere náà nítorí Saheed dákẹ́ bọ̀ kò mí pé bóyá Saheed ò mọ nǹkan tó ń ṣe nítorí Saheed ń wò kò mí pé bóyá at least bó ṣe wà yẹn òun àti ọmọ Saheed ẹgbẹ́ náà jọ máa jẹ́ this is totally rude tá a bá rí ẹni tó ń sọ̀rọ̀ ń bíbá yìí pé kíni kan mo rí idiot kan mo ṣe comment ní ibì kan sí lónìí nígbà tí Saheed ń bú àgbàlagbà ó ní Saheed ń bú Saheed ò bú àgbàlagbà kankan ó ń correct àgbàlagbà ni bí ṣe wáyé tí n bá ṣe mistake kankan wọ́n lè correct me and I'm here to be corrected èmi máa ń sọ ẹ máa gbọ́ lọ o. ọ̀gá wa bá gbà ẹni ọ̀gá ní bọ́ọ̀dì. ṣé ń gbọ́ ẹ ṣí èrè ẹ̀yin àtòkò ṣé ń gbọ́ ṣé ń gbọ́. èkó láwà ẹgbẹ́ ẹgbẹ́ fi mí sẹ́ni. tó ń gbọ́. ṣé mọ̀ ń gbọ́ bá ara wọn ní mí ni. ṣé ń gbọ́. Ọbàtálá ló ń gbẹ́kùn mi bó bá tiẹ̀ jẹ́ jápà lẹ́yìn gbé síkùn. ṣé ń gbọ́. mo rò pé orin ló ń bẹ níbẹ̀ ni ń gbé kájọ máa ṣe copyright kájọ máa yọ lọ bàbá àtọmọ. tẹ́bà ti dàmí mọ́mọ́ tọ́ ẹyọ tí ń sọ́tọ̀ káyọ̀ tí ń sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bá tiẹ̀ lọ má yọ bátìrì mi lọ. ṣé gbọ́ did you hear me please Saheed Òṣùpá Pasuma ò ṣe bẹ́ẹ̀ bá ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma mo yọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Balaji ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fuck up 4+4 na fuck up ẹ ti fuck up jàre ẹ̀yin ta ní ká dá ìmọ̀ bàbà tọ́ sẹ́yìn ní dáàdì mi ni I don't know my surname. Yes na mi mo dáàdì mi. ẹ̀yin náà ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ṣérú ọ̀rọ̀ tí èèyàn ń gba apology bọ̀bọ̀ yẹn lélẹ̀ KSO ó máa dùn mí gan o wàláì kódà ó máa dùn àwọn fáǹsì ẹ gan tó bá rí Portable lẹ́nu ọ̀nà ẹ àwọn tó jáde tán ṣe rí nǹkan kan tí kò ń yé yín ni pé ó pe èdè kan ó lóun ti sọ nǹkan tóun fẹ́ sọ náà ẹ má bínú number one kò mọ bó ṣe apologize tó bá ti mu kànáà yẹn tó bá ti fẹ́ sọ̀rọ̀ gẹ́ẹ̀tì Portable ọmọ ìgboro làwa àwọn òun gbórí mu sìgárì kódà mi ìbáyọ̀ mutí ṣe tó bá ti fẹ́ sọ nǹkan tí ò dáa á lọ gba nǹkan sára tó bá ti wá gba nǹkan sára á wá bọ́ta nǹkan tó wà lọ́kùn ẹ̀ tó fẹ́ sọ yẹn ẹ mọ̀ kó máa sọ wá ní ọlọ́tí ń sọ̀rọ̀
ní tó wà lẹ́nu ọlọ́tí tí ò lè sọ lójú ayé tó fi pamọ́ tó bá ti mutí á sọ. So tí Portable bá ti gba nǹkan sára ẹ̀rí pé ó máa kú kò ń ṣe ojú lásán and kò rí àwọn èèyàn láti advice ẹ̀. Àwọn nǹkan kínkìnkín ló ń jọ ará oko bọ̀bọ́ yìí lójú òun ló wá ń pe ó wá lẹ́nu ó pe Saheed ní ará oko. Ó dẹ̀ bú ọmọ Ìbàdàn ó dẹ̀ fẹ́ lo líríkì ọmọ Ìbàdàn nínú kíní ẹ̀ wá ní kó má yọ àwítán ló ń yáwó. Portable, you are a very stupid boy. Boy la máa pè é nítorí pé àwọn tó ń advice ẹ Òṣùpá dẹ̀ sọ o ó ní ṣe máa mọ ọmọ yìí wà nílé come ẹ máa gbọ́ máa fẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ tán o. àwọn fans mi number 1 the song I drop. Àwọn fans tí Saheed Òṣùpá bá wá kọrin sìn tó sọ̀rọ̀ ẹ̀ di àwọn ará bí kan tí mi fẹ́ dárúkọ tí Saheed bá wá bọ́ta tó ní kí àwọn èèyàn lọ friend ẹ̀ ṣé kò mọ̀ pé fans Saheed tó wà ní àgbáyé ó kọjá rẹ́kẹrẹ́kẹ́ tó tún gbọ́ àwọn sẹ́ẹ̀tì ṣẹ́rí kìíní yìí mo wò bíi pé àwọn sẹ́ẹ̀tì Portable ló yẹ kó máa bá Portable sọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀tì ẹ̀ ló yẹ kó máa wà ní péjì ẹ̀ ṣẹ́rí àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn mísíkì kan wà tó yẹ pé táwọn èèyàn bá ṣe tí Jésù máa fi dé ẹ lè gbọ́ in another 10 years mọ́ onírú orin tiẹ̀ yìí kò lè jáde in another 10 years. Bó ṣe ní tẹ́ bá rí èèyàn tó ń sọrú nǹkan tó ń sọ yẹn ẹ mọ̀ pé kò sí ọpọlọ lórí ẹ̀. Ọpọlọ oògùn tó ń mu nǹkan tó ń ṣe kò jẹ́ kó mọ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wá pé èèyàn wá ní àwọn kan wá ní illiterate ṣe rí wọ́n ní disease ni kò ń ṣe gbogbo ẹni tó kàwé ló gbọ́n mo máa sọ kíní yẹn tá a bá sọ̀rọ̀ nígbà mi ìmọ̀ lómi á ní pé illiterate lọmọ ààrẹ mọ̀rúfù yẹn mo máa wò pé ṣó o kàwé tó mi torí tó bá gbé tá a bá lọ lè wé sìn nǹkan tó bá kó ẹ ní school ló máa mọ̀ ìyẹn ò ní pé o gbọ́n wọ́n kó ẹ ní school ni o tún wá lọ school bóyá mi ò lè lọ mi ò lè parí due to some circumstances kò indicate pé o ní knowledge jù mí lọ mo fẹ́ káwọn èèyàn máa mú ọ̀rọ̀ yẹn ẹ má gbọ́ o mo ń mú ọ̀rọ̀ ìwọ́nú ara wọn ni ẹ má gbọ́ lọ o torí kí wá parí ẹ̀. The title is not your title àwa lọmọ ṣàkóṣàkó wọn á nìyẹn tú òjú pé kórọ́ọ̀sì wà nù orin bridge wà nù orin hook wà nù orin verse wà nù orin ẹjọ ní just bridge I only use èmi lọkùnrin mẹ́ta in that bridge then I don't use your beat I'm in pain clay tv ní kọ́ lọ yẹ orin mi tí mò ń dúró dowó ẹ̀ ẹ wá ní kọ́ they should take it down ta ni distributor yín okay now my distributor now dey tell. ṣe ní tó bá yẹ pé bọ̀bọ̀ yìí mọ nǹkan tó ń pè ní impersonation of music ni tí Òṣùpá ra jẹ́ kán yọ yẹn wàláhì tí Saheed Òṣùpá bá sùn bọ̀ yìí gbogbo nǹkan tó ní music industry ló máa fi ṣẹjọ́ torí kò mọ̀ yí pé tó bá di stage kan tó bá àwọn ètò jùlọ wọn kò fẹ́ bá tiẹ̀ jẹ́ ni tí Saheed tó bá really fẹ́ bá ọ̀bọ yìí pò wàláhì wọ́n máa band ẹ̀ pé kò ní kọrin mọ́ torí kò mọ̀ nǹkan tó ń pè àwa promoter ni mí mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà tá a wà kéré tá a ṣì wà ní 20 tá a tẹ̀ tí ìwọ 20 láti ń promote orin ládẹ̀ fi ní experience ẹ ṣe máa rí pé most time tí bá máa ń sọ̀rọ̀ mo máa dá sọ̀rọ̀ lórin ẹ tó bá fọpọlọ gbọ́ ọ̀rọ̀ mi ẹ mọ̀ pé I know what I'm talking about ẹ má gbọ́ lọ o. me now say una don take that song down mo á lọ wo orí Spotify mi I check it myself mi ò rí orin ṣé ń bẹ́ ni àbí kọ́ bẹ́ẹ̀ yín tẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ o a gbọ́dọ̀ máa ṣoríire lára yín o so ìjàpá lẹ gbé síkùn kò kí ń ṣorin mo kàn rò pé ikùn aláyé ẹ bá ń sinmi ṣe ilé ayé yìí àwọn èèyàn ò fẹ́ kéèyàn. ṣẹ́rí bọ̀bọ̀ this is ṣẹ́rí kìíní highest insult ní Ọlọ́run to the core wàláhì ńjọ́ tí àwọn olórin ti ń kọrin rí wọ́n máa fi àṣà àti ẹ̀wà èdè náà máa fi kọrin fún èèyàn yẹn kó fi set brain ẹ̀ tí èèyàn yẹn bá dẹ̀ gbọ́ orin yẹn á mọ̀ pé òun lòun náà ń bá wí this guy just go direct and mo rí Ìjẹ̀bú tí wọ́n ń sọ pé Ìjẹ̀bú má bínú o ò ṣe mistake o pé kó lọ bẹ̀bẹ̀ ní ìjọ́ kejì
wàláì tàláì ẹni pé online mo ti sọ tí Saheed bá tó bá allow bọ̀bọ̀ ó lè dáríjì o bọ̀ tí Saheed bá allow fúù yìí nínú ilé ẹ̀ wàláì kò síjọ́ tí Portable lè tún sọ̀rọ̀ tó bá tún bu mí ní dá sí mọ́ Saheed ò rán mi iṣẹ́ eléyìí o but as a fans tó tún wá jẹ́ brother mi tá a dẹ̀ súnmọ́ra ọ̀pọ̀lọpọ̀ ti text message mo dẹ̀ ti báyàn kọjá láàárọ̀ yìí gan tó ní ààrẹ ẹ̀yin là ń dúró de kẹ́ wá sọ̀rọ̀ tó bá yá ẹ máa bó lórí burúkú yẹn bẹ̀rẹ̀ ẹ máa ṣe kíní kan àmọ́ nínú mi ò ní time púpọ̀ àkùdà mi ìbá jẹ́ kí kíní ìbọ̀ tó bó ṣe ń gbóná yóò da ṣe rí ẹ mọ̀ pé each time tèmi bá ń sọ̀rọ̀ tó bá ní èèyàn lọ́ọ̀fù èèyàn ẹ má jẹ́ pa fún yín mo lọ́ọ̀fù bọ̀bọ̀ yìí mo máa fi ọ̀rọ̀ làǹdẹ̀ wọnú ọ̀rọ̀ yìí o máa fi ọ̀rọ̀ làǹdẹ̀ wọnú ọ̀rọ̀ yìí bọ̀ tẹ́jẹ́ kọ́kọ́ dá wèrè yìí lónà torí bọ̀bọ̀ yìí ọlọ́run ní ṣe ń wèrè o torí mi náà bímọ but tí wọn bá rí ẹni káàmù bọ̀bọ̀ yìí the way tí bọ̀bọ̀ yìí ṣe ń ṣe ó kàn máa bàràwọ̀ ẹ̀jẹ̀ ni èmi ò bá bẹ̀bẹ̀ mi ò lè bá Portable bẹ̀bẹ̀ kankan mọ́ láyé ìjọ tó ti sọ̀rọ̀ tó ti bú odidi Ọ̀yọ́ tó bú gbogbo the whole Ìbàdàn tó jẹ́ pé olówó kékeré kan bá ẹ má jẹ́ ń sọ̀rọ̀ bóyí pé bá sọ̀rọ̀ torí ọ̀rọ̀ yẹn àtàbà wọn ní Abẹ́òkúta gan á wọnú Ṣàngó níbi tó wà èmi náà dẹ̀ nílé lọ́nà ọbẹ̀ yẹn ṣé rí gbogbo àwọn nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ máa fi ọpọlọ ṣe ẹ má gbọ́ o. So if dem see say success don dey enter your way dem go wan block your way but dem no fit block my way. Ṣé this song ijó ṣàkúṣàkú ìdí àmọ́ 10 songs tí mo fi yáwó ní last 2 years. Orin ẹ tí wá wà nínú orin tí mo fi yáwó káà tó máa ń forin yáwó dey play ìjókòó síbẹ̀. Àwa ń fi orin tá a kọ a máa fi ń yáwó òun ni mo ṣe ń kọrin lójoojúmọ́. Ṣé ń gbọ́? So náà ní ìta ló fẹ́ sọ padà inside 10 songs tí mo fi yáwó. Nínú orin olórin. You say make dem take one song down. Kò ṣe ní kan mú wálẹ̀ ṣé wọ́n lo ní ni. Ta ló fẹ́ sọ gbèsè yẹn? Ṣé bàbá ẹ̀ ló bá kó brain papọ̀ ni? Ọ̀rọ̀ wo ló fẹ́ kó sọ ẹjọ́? Music Spotify ẹ bá a dá sí ṣé kò sí. Ṣé ń gbọ́ kó bá dá sí? Ṣé rí ẹ jẹ́ sọ ọkọ fún yín? Don't worry, I don't use your beat. O lo beat ẹ̀ but líríkì mẹ́rin tó yọ nínú orin ẹ̀ ò mọ bóyá tó ni. Àgbà tí ó bá gbà ó máa dàgbà yà. Ṣé ń gbọ́? Àgbàlagbà tó ń ṣe lágbàlagbà tí wọn fẹ́ kí ọmọ inú wọn kọjá wá ń fẹ́ yí kwánú. Ṣé ń gbọ́? Àgbàlagbà tó ṣe lágbàlagbà tí ó fẹ́ kọ́mọ inú ẹ̀ jẹun. Tí ò bá sí pé mi ò fẹ́ bú àwọn tó ní kó lọ bẹ̀bẹ̀ yẹn ni. Ẹ ní pẹ́ yí kwánú. Ṣé ń gbọ́? Ta ló ní kẹ́ yó? Mo máa pe lọ́yà mo máa rà án máa pàdé kóòtù o. Tí ò bá sí pé ìkà ò dáa ni wàláì tí bá pe Saheed ọba orin á ṣe nǹkan tí bá ní kó ṣe but nítorí pàwa náà bímọ adẹ̀fẹ́ kọ́mọ wá kọ́wọ́ tiwọn náà lọ sókè ní gbàdúrà kọ́mọ ọlọ́mọ lọ́lẹ̀ ẹ máa gbọ́ o kó tó di pé mo á sọ̀rọ̀ làǹdẹ̀. Why did you remove my song? I only use bridge 4 lines inside 100 bars in your bars. Mẹ́rin 4 bars. Mẹ́rin yẹn lásán lè lómi fi ṣe rẹ́kọ̀dù. Èmi ni mo write. Nígbà kan tí rẹ́kọ̀dù wà ní 17 minutes 13 minutes. Kò gbọ́ gangan ẹjọ́ tó lọ èmi lọkùnrin mẹ́ta yẹn mo kàn rọra yọ ni nínú pátá yẹn ṣé ẹ̀ fẹ́ káwọn ọmọ kéékèèké kan máa fi ń ṣe motivation ni kan fi ń gòkè. Bọ̀bọ̀ yìí is not kì í ṣe pé bọ̀bọ̀ yìí ready láti. Ẹjọ́ o. Ṣẹ́rí ẹ jẹ́ kí Saheed sáré sọ. Ẹ ṣeun brọ́dà mi ààrẹ Almoruf ẹ kú kó lè dà òun tọ́ ọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ òun tọ́ ọ̀rọ̀ gidi ẹni tó bá mọ bàbá ẹ̀ kàn pé kàn lọ sọ fún kàn lọ wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ kàn lọ ṣe ènìyàn síbi kan kàn tọ́jú ẹ̀ dáadáa wàláì ọmọ tó bá máa ga láyé láti kékeré ni wọ́n á ti mọ̀ Portable style kò lè pẹ́ tán ó ti fẹnu kọ́ ọwọ́ náà fi ń tẹ̀wé wọn fẹnu tẹ̀wé ó ti fẹnu tẹ̀ àṣejù ẹ̀ ti pọ̀ jù kò sí every week tí ọ̀rọ̀ ẹ̀ kì í wọnú news kò sí week náà ṣé wọ nìkan ni tí Ọlọ́run bá tẹ̀ gbìyàn lọ́wọ́ sókè èèyàn máa ń fara ẹ̀ pamọ́ ni torí mo rí pé wọ ni Ọlọ́run kọ́ gbé sókè nínú ìdílé yín sìn ẹ wo mọ́tò tó lòun rà ẹ wo ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká kọ́gbọ́n àṣejù ọ̀gbẹ́ni pọ̀ ju o kọ́ńdẹ̀ lọ mú ẹ so àwọn tó bá mojú ẹ tí bá ṣe bẹ́ẹ̀ ni wàá parẹ́ sínú ayé ni